Apóstolo. Aí, ó. Tá. Apóstolo. Vamos ver lá. Amém. Amém. Sallallahu alaihi السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. بسم الله الرحمن الرحيم. wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ kíkà Al-Qur'an. ẹ̀dá wà ní ìdákẹ́jẹ́jẹ́. àmín. Maliki yawmiddin. àmín. Iyyaka na'budu wa iyyaka nasta'in. àmín. Ihdina siratal mustaqim. àmín. Siratal ladina an'amta alayhim. àmín. Ghayril maghdubi alayhim waladdallin. àmín. Bismillahir rahmanir rahim. àmín. Alif lam mim. àmín. ذلك الذين يؤمنون بما أنزل إليك آمين. وما أنزل من قبلك آمين. وبالآخرة هم يوقنون. آمين. أولئك على هدى من ربهم. آمين. وأولئك هم المفلحون. بسم الله. àwa tí Al-Qur'an wà lọ́wọ́ wa ẹ já bẹ̀rẹ̀ kíkà rẹ̀. gbogbo àwa tí ò bá sí Qur'an ní ọwọ́ wa a kí ìwọlé bàbá wa Alhaji Shina Kane a kí ìwọlé yín nígbàtí à ń bẹ̀rẹ̀ kíkà Al-Qur'an ni wọ́n wọlé gbogbo àwọn àfáà ni wọ́n ń kí lápapọ̀ gbogbo ojókòó ni wọ́n ń kí kí Ọlọ́run kó bá wa sọ yín ní ẹ̀san dáadáa gbogbo àwa tí ò sí Al-Qur'an lọ́wọ́ wa bákan náà recognize bàbá wa ọmọ kílẹ̀ tó sà bàbá wa ọ̀tọ̀ lówó ní London nínú àwọn ọmọ barista náà ni wọ́n recognize presence ọmọ kò ṣe dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa gbogbo àwọn tí ò sí Al-Qur'an ní ọwọ́ wa. I recognize the former president Alhaji Ayinde bọ́lá kódà kókó bá wa sọ ilé ẹ̀sìn dáadáa former president I recognize the presence ní bákan náà bọ́lá kódà kókó bá wa sọ dáadáa. Alhaji Sikiru ẹ̀sìn the sensation àgbọ̀rọ̀ president bọ́lá kódà bá wa sọ ilé ẹ̀sìn lórí. Fatima báwo kó bá a sọ ilé sọ dáadáa mọ ìyá wa jàpá ní àwọn ọmọ àdúró tì í alọrẹ kẹ ọba tí o sì ń bá a lè nínú ọwọ́ wa ìyá wa sọ pé yá wa yá láti fún yá ààrẹ ṣe rántí mi akim ní sẹ́yìn tí mo bá ọdún yá wa yá láti fún yá Baba, Samson kiri. Maru, Razak.